Àkọọ́lẹ̀ ẹ̀yin ọmọ aládé àkójọ méjì jọ mẹ́ta o ẹni ó tó jọ mẹ́ta tí mo ti bọ́ta. Happy new month. Àkọọ́lẹ̀ mo kí ọba, mo kí ìjòyè agbọ́ ọlọ́run, mo kí gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá pé lógun fẹ́ ọlọ́run ní dáyé wa láàmú, ọlọ́run ní fún wa sílẹ̀. Orúkọ tèmi ní Adéwálé. Ọlọ́run ní padà lẹ́yìn wa, ọlọ́run ní fi wá sílẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ibo là ń lọ, ibo la ti ń bọ̀, ibo la dé dúró. Ẹ jọ̀ọ́ torí ọlọ́run, ẹ sọ fún mi, ẹ sọ fún mi, ẹ sọ fún mi nílẹ̀ Yorùbá, ibo la ti ń bọ̀, ibo la ń lọ. Ẹ wá mú ọ̀rọ̀ Sunday Igboho wá gbórí social media kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀. Wọ́n dẹ̀ ń pa ọmọ aládé lọ, wọ́n ń pa Yorùbá every day by day, wọ́n ń pa ìran Yorùbá. Kò sí pé kí ni solution bọ́ ṣe ń pa ìran ilẹ̀ Yorùbá. Tí wọ́n bá pààyàn ní Òṣogbo, wọ́n á pààyàn ní Kogi. Tí wọ́n bá pààyàn Kogi, wọ́n á pààyàn l'Èkìtì. Tí wọ́n bá pààyàn l'Èkìtì, wọ́n á pààyàn l'Ondo State. Tí wọ́n bá pààyàn l'Ondo State, wọ́n á pààyàn ní Kaba ní Kogi lọ. Wọ́n á pààyàn ní Ìlọrin. Tí wọ́n bá pààyàn ní Ìlọrin, wọ́n á pààyàn ní Abẹ́òkúta ń bẹ̀ yẹn. A sọ̀rọ̀ pé kí ló ń ṣẹlẹ̀, ká pe gbogbo àwọn gọ́vnà, ká pa ìwà wa sí President Bola Ahmed Tinubu. Ká pa ìwà wa pé ìpààyàn yìí ti tó jẹ́ lórí ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo. Ẹ wá gbé social media kankan, ẹ ń sọ̀rọ̀ sí olóyè Sunday Igboho pé tíyẹ́ bá bọ́ta, pé ó sọ̀rọ̀ kan pé kí president máa wá campaign, pé other party kan máa campaign nílẹ̀ Yorùbá fún president. Ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo, ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo wá gbé social media kankan. Wọn ò dẹ̀ mọ̀ yín náà, ẹ fẹ́ kọ́ mọ̀ yín ni. Ìgbà tí Yorùbá nation tó ń jẹ́ Yorùbá nation, ibo lẹ́yìn wà pé olóyè ní kó má pa àwọn ọmọ tó jáde tó ń gbà yẹn. Ó dà pé ẹ̀yin mọ̀ yín máa lè ní o, Fúlàní ló bí yín, Mọ́là ló bí yín. Torí àwọn Mọ́là kan àtọ́ pé wọ́n bí àwọn ọmọ kan sílẹ̀ Yorùbá ní sábó ń bẹ̀ yẹn. Ó dà pé bẹ́ẹ̀ náà ti tọ́ yín dàgbà tí àwọn ń tọ owó tó ń gba 2020 náà ń gbà yẹn 30 naira. So ìgbà tẹ́ ti dàgbà sílẹ̀ Yorùbá tẹ́ ti pé de Yorùbá yẹn, ẹ gbúdọ̀ bọ́ta lórí social media láti máa ta sí ọmọ Yorùbá. Ìgbẹ́ olóyè Sunday Igboho kó ọ̀rọ̀ yẹn ò tọ́ sí lẹ́nu. Tó bá sọ̀rọ̀, a ní láti correct ẹni, àwọn máa ń gbéyàn gbà mí. Ìyẹn tó lè gbọ́ correction, ẹ wá torí bẹ́ẹ̀, ẹ wá ń bọ́ sórí social media, ẹ ń sọ̀rọ̀ sí olóyè yìí pé ẹ máa fún ní 4, ẹ fún ní 3, ẹ já kẹ̀kẹ́ gbẹ. Tó dẹ̀ kó rí bẹ́ẹ̀, ìfẹ́ ò sí nílẹ̀ Yorùbá. Nǹkan tó dẹ̀ ká wá ní ìfẹ́. Tá bá nífẹ̀ẹ́ wa, a ó débi tá à ń lọ. Bẹ̀tì ìfẹ́ sọnù. Wọ́n ní afẹ́fẹ́ tó wọlé tó lọ káṣọ ní yàrá, ẹni wọ́n tẹ̀ sọ́n kó má ṣàfihàn. Ìfẹ́ ti sọnù láàrin àwọn ọmọ Yorùbá. Yorùbá tó ń takò Yorùbá, Fúlàní dẹ̀ ń pa Yorùbá every day. Fúlàní ń pa Yorùbá nílẹ̀ Yorùbá. Wọ́n kidnap Yorùbá. Wọ́n fowó yẹn rọ̀kadà káàkiri fún àwọn ọmọ wọn. Òun làwọn ń gùn káàkiri. Ẹ pé ilẹ̀ Yorùbá ń sìn, wọ́n láti donate, Fúlàní ti donate láti máa gun ọ̀kadà. Ẹ̀yin ò notice gbogbo yẹn torí ẹnìkan ṣoṣo. Ẹ fi ẹni ẹ fi cash out. Ẹ fi sọ̀rọ̀ lórí social media pé kán lè rí yín. Tó máa fẹ́ rí yín, wọ́n á rí, tó máa ní rí yín, Ọlọ́run ló jẹ́ kán rí yàn láyé. Wọ́n ti mú olóyè tí ò tẹ̀ jà fún ọmọ Yorùbá mọ́, orúkọ ò lè parẹ́. Ẹ̀yin ní ká lọ gbé, ẹ̀yin ní ká lọ fagbọ́n jẹ́ mọ́wọ́. Tẹ́ bá dẹ̀fẹ̀ kán mọ̀ yín, ẹ jáde tán. Tẹ́ bá jáde tán, ẹ̀yin náà ẹ wọnú gbó lọ bá Fúlàní kẹ́ ṣe lórí bí olóyè náà ṣe ń gbà yẹn, kẹ́ ṣe lórí social media, kẹ́ sẹ́ndẹ̀ wọ́n á mọ̀ yín. Ẹ wá ń takùn máa yẹn, ẹ ń sọ̀rọ̀ sí máa yẹn wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, ó sọ̀rọ̀ kan lórí pé kí other party má jáde fún sílẹ̀ Yorùbá. Tó bá jáde, ó ti rí bẹ́ẹ̀ nìyẹn. Àwọn máa ń gbéyàn gbà mí. Ẹ wá ń sọ̀rọ̀, ẹ ń sọ̀rọ̀ anyhow, ẹ ń sọ̀rọ̀ bí aláìníláka, ẹ bá aláìlọ́pọlọ. Ẹ̀yin kan náà ti jáde tán. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin tí ọmọ Yorùbá wọ, ẹ̀yin tí ọmọ Yorùbá gidi. Tó bá gbọ́ ọmọ Yorùbá gidi ní ẹ̀yin máa takùn Yorùbá ẹgbẹ́ yín. Ẹ̀yin takùn Fúlàní dẹ̀ ń pààyàn every day. Fúlàní ń pààyàn, wọ́n pa àwọn Christian, wọ́n pa àwọn Christian, wọ́n pa àwọn, wọn fẹ́ mọ anybody, wọ́n pa àwọn Mùsùlùmí. Ẹ̀yin kan pé ayé ní Yorùbá, pé Yorùbá ní ṣe Yorùbá o. Fúlàní ẹ lọ wá ìdíran yín o, ẹ lọ wá ìtàn ìdílé yín. Fún bàbá yín ó lè jẹ́ Mọ́là Fúlàní tó bí sílẹ̀ Yorùbá ni. Tó bá pé ń díjì ilẹ̀ Yorùbá ni, ẹ ní máa sọ̀rọ̀ sí olóyè, ẹ ní máa fi cash out, ẹ ní máa sọ̀rọ̀ lórí social media wípé olóyè kìnìkan ó sọ̀rọ̀ kó ṣe gbá. Àwọn òye kan á ń bọ̀ ta lóríṣiríṣi. Ẹni wọ́n dẹ̀ ti mọ̀ nìyẹn, ẹni kẹ́jẹ́ kọ́ lọ mọ o. Tó bá dà pé ó rú yín lójú, ẹ lọ pàdé lóyè ní tó bá jáde lọ, kẹ́ lọ double cross ẹ̀ lọ́hùn, kẹ́ lọ double cross ẹ̀. Àwọn kan náà ti jáde, wọ́n náà dalẹ̀ ní ó dalẹ̀ ilẹ̀ Yorùbá, kò dalẹ̀ ilẹ̀ Yorùbá.